Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ọ̀rọ̀ kan wà tó dàbí pé ó ṣẹlẹ̀ bí àsìkò díẹ̀ sẹ́yìn. Mo mọ̀ pé wọ́n ti bá yín yanjú ẹ̀. Alhamdulillah, ó ti yan èmi èé ṣe onímọ̀rọ̀dùn kọ́lì ọkàn tèmi kì í tó dọ̀tí ó ti yanjú pátá. Àwọn èèyàn ń gbọ́ tẹ̀ sọ. Àwọn èèyàn ń gbọ́. Èmi ẹ wàláhì tàbí sẹ́kì tó sọ kankan fún ẹ yóò ti tó ẹ̀mẹrin tí mo ti pe àfáàtà òfìkà àti ògbà gold torí pé tí wọ́n bá ti sọ pọ̀rọ̀ tán kì í kù lọ́kàn tèmi mọ́ mo ti pè tó ẹ̀mẹrin Ọlọ́run ò tí ì jó gbé lẹ́ẹ̀kan kó lè bá a mọ̀ pé mi lọ́kàn tó dọ̀tí gbogbo ayé ni mo ń sọ fún yìí àní mo ti pè ní 4 times ẹ̀mẹrin ni mo ẹ̀mẹrin kò pè mí padà ó kàn fún ní mẹ́sẹ̀gì padà ọjọ́ kan Ọlọ́run ṣe mítìn lọ́wọ́ ọjọ́ kan Ọlọ́run wà ní nọ́mbà tí gbogbo ayé mọ̀mọ́ ni mo fi kò sì sí tó fàájú pé àwọn tó bí mi àwọn àgbàlagbà wọn kọ́ wa ní tí wọ́n ń pè ní ìjéèyàn bóyá ẹ̀ tí sábà ti ṣe owó tó bẹ̀rẹ̀ àwọn ẹni bóyá ẹ̀ tí ìfún. Haji Abdulkabir mo búra lóko Ọlọ́run mi jẹ́ ní kọ́bọ̀ mo sì fi Ọlọ́run ọba àlékè ọlá búra ìbẹ́ ẹnikẹ́ni dúró sísì wàláyé Haji Abdulkabir sẹ́mi ọ ṣé ti wíwọ́n epo ní àbá ìrówó rà Haji Abdulkabir ṣé kí n pa irọ́ kan lọ́dún tá a dé láti hajj èèyàn 13 ni mo mú lọ hajj ọ̀fẹ́ tí wọ́n fún mi ní 1 naira yàtọ̀ sí àwọn tí wọ́n patronize ní fún hajj ṣé tí mo sọ ti yé ṣé wíwọ́n epo wá ní àbá ìrówó rà ẹni tá a tún fi àmánà tì sẹ́ Haji Abdulkabir ẹni àfàmánà tì ta ni ó dá o bá wa gbalé Mẹ́kà o bá a gbalé Mẹdínà kò tún gbalé Mẹ́kà owó míì tó tún jẹ́ extra money tá a lọ fi gba hòtẹ́ẹ̀lì tuntun nígbà tí wọ́n rò pé àwọn fẹ́ ṣàbúrò another 15 million ni òun ni mo tún ná láti gba hòtẹ́ẹ̀lì tí mo kó àwọn èèyàn mi sí àánú Ọlọ́run tó lé wa bá ń bẹ̀ ni pé ní ọdún yìí gbogbo àwọn tí wọ́n máa ń ṣe oúnjẹ fún wa àwọn jàwázàtì kó wọn lẹ̀ wọ́n ti kó wọn jìnnà sínú Mẹ́kà tí wọ́n ti fún wa lóúnjẹ hòtẹ́ẹ̀lì míì tá a wá lọ fowó tuntun gbà yẹn wọ́n wá fún wa láàyè ń bẹ̀ yìí pé ká dáná fúnra wa fúnra mi ni mò ń lọ ọjà lọ ra gbogbo ń tẹnu jẹ fáwọn alálàájì èmi dẹ̀ ni mò ń ṣe àtàwọn ẹrú Ọlọ́run tí mo kó dání. Èmi náà rántí pé mo pè yín jọ kan tẹ̀ wá nú ọjà. Tí mo wà nú ọjà alhamdulilayi alhamdulilayi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹjọ́ yẹn pé mo ń ra ọjà mo lọ zuki kàkíyà mo lọ ra ọjà ni mo lọ ra gbogbo nǹkan tẹnu máa jẹ àti yan ìsẹ̀mó àti gbogbo àwọn oríṣiríṣi ẹja oríṣiríṣi ẹran ó ní mo lọ rà. Ṣé kìí ṣe pé ọ̀rọ̀ owó ló ń fà tí ó fi dàbí ẹni wípé kò tí mo bó ọ̀nà wo lẹ fẹ́ gbà sí. Abdulkabir ẹ̀yin òròyìn burú èmi ò jẹ́ ló òun náà mọ̀ pé mi ì jẹun lówó ó sì mọ̀ pé mi ì bá yẹn dúró fò ọmọ but ọmọnìyàn Ọlọ́run kó jọ kó má padà lẹ́yìn wa wàláhì tàláhì mi jẹ́ ní kọ́bọ̀ ìyìn sì bá yẹn dúró ọ̀tọ̀ ní kí n pé lágbájá yá mi lówó kò ṣẹlẹ̀ rí ẹlẹ́ẹ̀kejì ọ̀tọ̀ tí wọ́n á ní pé ó dá ọmọ bọ́ọ̀rẹ́ mi wá mo fẹ́ gba owó kò tún ṣẹlẹ̀ bó lọ́rọ̀ owó ṣe jẹ́ ìmọ̀ bó ṣe jẹ́ even nítorí pé àwọn bàbá wa ti bá wa sọ ó dẹ̀ ti tán mi ìfẹ́ tún lọ jùjùjù nípa ẹ̀ mọ́ wàláhì tàláhì mi jẹ́ lówó kò ṣẹlẹ̀. tó Alhaja Kafila Ahmed Daro
wọ́n ní àwọn ò jẹ owó wọ́n rárá o àwọn ò sì báyàn ṣonídùúró láti ya owó rárá o wọ́n sọ bẹ́ẹ̀. alhamdulilayi rárá o. àwọn èèyàn sọ wípé ara àwọn tí ẹ jọ lọ sí hajj ní ọdún tó kọjá kódà ẹnìkan jẹ́ sọ fún mi pé hajj kọ́ ni wọ́n ní ọ jẹun ó tún japò àyà pé ara mi ti rí ìrìn àpò ìmọ̀ láyà rẹ̀ nínú hajj yín àti umura ẹni ọba bá yín lọ èwo lè yẹn lè gbádùn jù. kò sí ìtẹ̀yìn ò ní gbádùn bẹ́ẹ̀ èèyàn ò ní bá wa lọ àti umura o àti hajj o kò sí ìtẹ̀ bá wa lọ tẹ̀ ní gbádùn torí mi fúnra ara mi ní màálíìdì yín ṣe gbogbo iṣẹ́ àti tàwáàfù ni o àti sàfà àti márùwà ni o àti afẹ́ lọ ibì kan ni o àti afẹ́ lọ bí ziyarat ni o èmi náà ni màá lead ọlọ́run kó jọ kó bù wá lẹ́yìn iṣẹ́ tí mo ti wà lẹ́nu ẹ̀ ní over 20 years 2003 ọdún yìí ló pé 22 years tí mo bẹ̀rẹ̀ ṣe hajj ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mi àlè ọgọ́rọ̀ wọn ló jẹ́ pé wọ́n mọ̀ pé ìyá ni mí even ní tẹ́ǹtì lọ́dún yìí oníkálukú ní pariwo yálà ìyá pé mọ̀mọ́ nìyẹn alájà Kaola walilahi alhamdu ọlọ́run sì ń so adúpẹ́ ọlọ́run ò padà ọdún ètò kọjá yìí àwọn èèyàn gbádùn òye wọ́n gbádùn wa pẹ̀lú pé bẹ́ẹ̀ ṣe sọ fúnra ẹ sọ nígbà mo bá yín sọ̀rọ̀ wípé owó tí state gbà lẹ gbà adúpẹ́ fọlọ́run lọ́dún yìí ṣé o náà láti gbà lọ́dún ẹ wà yín sáfíìsì sílẹ̀ díẹ̀. mi ní yín lẹ̀ rárá màá tún yín òkè yìí pẹ̀lú ògo ọlọ́run torí pé ètò tá a tiẹ̀ tún wá ní lọ́dún yìí hòtẹ́ẹ̀lì tá a tún wá gbé lọ́dún yìí gbogbo services wa lọ́dún yìí ó tún wá légbà kan jọrin lọ. ẹ má ti lọ síbẹ̀ mo fẹ́ bójú wo ọ̀rọ̀ umra mo mọ̀ pé umra ń bọ̀ síwájú hajj. bẹ́ẹ̀ni ẹ ṣàlàyé kí ni ṣẹ̀jẹ̀ tí ń gbáradì sá. ní báyìí à ń prepare fún umra maulid. àbọ̀rọ̀ owó òun ti jẹ fọkàn sí ọ̀rọ̀ umra báyìí. ọlọ́sàn-án mi ẹni àtọ́làbù